aṣiwèrè ènìyàn ni yóò rò nínú ọkàn ara ẹ̀ pé kò sí Ọlọ́run nítorí pé ewéko ọ̀gbẹ́ bí wọ́n bá rí atẹ́gùn gbogbo wọn ni wọ́n forí balẹ̀ tí wọ́n sọ pé Ọlọ́run wà. Èèrà tó rìn nílẹ̀ bó bá lọ bó bá bọ̀ yóò ní Ọlọ́run wà. Ẹ̀dá alààyè tó bá wá ní kò sí irú Ọlọ́run kò sí Ọlọ́run sọ fún pé òun gangan ni olórí àwọn òpè, òun gangan lolórí aṣiwèrè. Iye wa ò ní dàrú, orí wa ò ní dàrú, àní ṣèrè, àdúrà ńlá ni. Nítorí ẹ̀ ni a fi ń fi ọpẹ́ fún Ọlọ́run nítorí pé ó tún jẹ́ kí ètò yìí akọ́tún ètò Oyinmomo kí ó tó wá sí ojú ìwòran gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àdúrà yín ló kúkú ń gbà lórí wa, kì í ṣàwa náà. Àwa kọ́ Ọlọ́run ni àti àtìlẹ́yìn gbogbo ẹ̀yin èèyàn. Tó àkọ́tún ètò wọ́n tún bẹ̀rẹ̀ báyìí. Lónìí mo kí yín pé ẹ kú déédé wò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Olúwafẹ́yìkẹ́mi lórúkọ mi o, màmá ní cultural ambassador fún gbogbo ilẹ̀ Kóòtù Òjíire ló ń kí wa pé ẹ káàbọ̀ sí àkọ́tún ètò Oyinmomo, ètò bàbá ètò. Àlejò mi lónìí àgbà ọ̀jẹ̀ nínú eré sinimá ni wọ́n. Bàbá ń sọ̀rọ̀ nínú àwọn màmá tó wá ní àwọn kan bàbá. Màmá nínú tíátà òun ni àlejò mi lónìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nífẹ̀ẹ́ wọn nítorí pé wọ́n fẹ́ràn ọmọdé bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ràn àgbàlagbà. Kò sẹ́ni tí màmá òun bá ṣe wọ́n bá ti rí ọ ìbọ̀wọ̀ fún ó pọ̀ púpọ̀. Màmá wa alájà ni o, alájà Falsat Balógun, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Madam Sajẹ. Àwọn làlejò mi lónìí. Madam Sajẹ ẹ kú dédé wòyí o. Àwa nìyẹn. Ẹ lẹ́ máa ẹ kú iṣẹ́. Lọ́tún lósì bẹ́ẹ̀ la rí Madam Sajẹ lọ́tún Madam Sajẹ lósì. Iṣẹ́ tíátà bó o ní ìbòdè iṣẹ́ dé báyìí. Tó iṣẹ́ lọ kò dúró. Olúwa ṣeun. Ọlọ́run kò fi iṣẹ́ yín wá. Àmín. Tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní màmá ò máa ṣe tíátà nìkan mọ́ o. Màmá tún ti di onílẹ̀, màmá tún ti di onílé. Màmá ṣe ń talé ni màmá ń talẹ̀. Wọ́n ṣe ń polówó ẹ̀ lókè òkun láàrin l'Amẹ́ríkà, láàrin ní London. Kódà Saudi tẹ lọ ní ọdún tó kọjá gan wọn láàrin yín bẹ̀ kí màmá ti di onílẹ̀, wọ́n ti di onílé. Bó ló ṣe jẹ́? Bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ọ̀nà kan wọjà. Àti wípé tá a bá ń sọ̀rọ̀ ilẹ̀ àtilé, téèyàn bá rí èyí tí ó dájú wípé ilé ìhùtọ́ ni kò sí dẹ̀ sí inú ẹ̀, àwa yìí gbọ́dọ̀ tara bọ̀ ni. Òṣèré ni. Ìyẹn pé kò ṣiṣẹ́ tíátà nìkan lẹ̀ ń ṣe, ẹ tún ti mú ọ̀rọ̀ àǹtalẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n tẹ̀ gbọ́ tán ní mọ́mọ́ ń pè yín màmá ìrọ̀rùn. Bó ló ṣe jẹ́ tẹ́ fi jẹ́ rọrùn? Bẹ́ẹ̀ni. Ilé-iṣẹ́ kan ni wọ́n dìde, wọ́n pe orúkọ wọn ní Dreamland Properties, Dreamland Garden Estate. Àwọn ni wọ́n sọ wípé ìrọ̀rùn ni gbogbo nǹkan téèyàn bá dáwọ́lé lọ́dọ̀ àwọn. Tèmi náà dẹ̀ rí wípé bẹ́ẹ̀ lórí. Tẹ́ bá fẹ́ ralé, ẹ fẹ́ ralẹ̀, ẹ fẹ́ kọ́, ìrọ̀rùn ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀rù máa ń bà tí wọ́n bá fẹ́ kọ́ ilé pàápàá ní ìlú Èkó yìí nítorí wàhálà ọmọ onílẹ̀ ká tó rí rọ̀gùrọ̀gù owó ká tó rí kójọ. Ṣé wọ́n bá ṣe tó ní kálukú ń ṣe tọ́lọ́kọ́bọ̀ ìṣó tó ralẹ̀ ní ọ̀dọ̀ ní Dreamland Garden Estate? Bẹ́ẹ̀ kúkú ni. Tẹ́ bá ralẹ̀ mo ń sọ ní gbogbo ìgbà, mo ń fi ọwọ́ ẹ̀ sọ̀yà, mo dẹ̀ ń sọ jáde lẹ́nu. Kò sí wàhálà ọmọ onílẹ̀ ní orí ilẹ̀ tiwa. Tẹ́ bá ralẹ̀ lọ́wọ́ wa, tẹ́ bá fẹ́ kọ́ ìwọ̀nba tẹ́ bá kó wa nítorí wípé a sọ wípé ìrọ̀rùn ní gbogbo ẹ̀ fún yín. Tó bá jẹ́ wípé ẹ fẹ́ máa san díẹ̀díẹ̀ ni, ilẹ̀ wa bẹ̀rẹ̀ láti 450,000. Tẹ́ bá fẹ́ san ní cash àyè wà o, àmọ́ tó bá yẹ pé ẹ fẹ́ san díẹ̀díẹ̀ ni, ẹ kọ́kọ́ san 50,000, ẹ máa wá san 34,000 lóṣooṣù. Ṣe rí pé ìrọ̀rùn ni. Fún oṣù mélòó la fi san 34? Wọ́n máa san fún ọdún kan. Tó bá jẹ́ 2 bedroom flat lẹ́yìn bá fẹ́, ìrọ̀rùn náà ni. 2 bedroom flat wa ó jẹ́ 2.5. Owó tẹ́ máa kọ́kọ́ san. Tẹ́ bá fẹ́ san yẹn náà ká ṣàyè wà o. Tó bá jẹ́ ẹ̀mejì ni bí àṣà àwọn ẹlòmíì wọ́n á béèrè wípé ẹjọ́ mà àwọn tá fẹ́ san ní káàṣì nǹkan kí ló dé? Ṣẹ́dínwó wà fáwọn tó bá fẹ́ san lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni, ẹ̀dínwó wà tá máa fún wọn. Tó bá dẹ̀ yẹ pé ẹ fẹ́ san lóṣooṣù ni, owó tẹ́ máa kọ́kọ́ san ẹ san 450 fún bedroom flat. Ẹ máa wá san 69,000 lóṣooṣù. Ẹ máa san yẹn fún odindi ọdún 2 àtààbọ̀. Ṣe rí pé ìrọ̀rùn ni. Tó bá wá jẹ́ 3 bedroom flat ni wọ́n bá fẹ́,
ìwọ tètè máa bọ̀ kò sí wàhálà 3 bedroom flat wa òun náà hàn 3 bedroom flat wa 4 million ni tó bá fẹ́ san cash kó wá ẹ̀dínwó wà a máa fún ẹ tó bá dẹ̀ kó fẹ́ san ní díẹ̀díẹ̀ náà ni àkọ́kọ́ sọ 700,000 wàá máa san 92,000 lóṣooṣù wàá san yẹn fún dídí ọdún mẹ́ta ṣẹ́yìn náà rí pé ìrọ̀rùn ni tí ò sí wàhálà ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ omi o ẹ gbà bí mo ṣe sọ fún yín yẹn téèyàn bá sọ fún ẹ wípé ibì kan jìnnà Lagos State ni àgbọ̀ wà iná ti wà ń bẹ̀ omi wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn tó bá fẹ́ kọ́ nǹkan tó yẹ pé amáyédẹrùn a ní kẹ́ máa bọ̀ bó ṣe skul ló fẹ́ kọ́ àyè wà ń bẹ̀ ilẹ̀ yìí wà ń bẹ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ pé àwọn èèyàn ti ra ilẹ̀ àwọn èèyàn ti ra lé ó tún wà sí tí ò sí wàhálà tó bá dẹ̀ yẹ pé supermarket ló fẹ́ kọ́ ayé gbà wọn náà wọ́n máa bọ̀ kó wá rà. màmá ìrọ̀rùn bí àwọn èèyàn ṣe máa ń pè yín nígboro àti màmá ìrọ̀rùn màmá ìrọ̀rùn ìbéèrè yìí ó ṣe pàtàkì púpọ̀ ọ̀pọ̀ èèyàn ní ibo nílẹ̀ wà Ìkòròdú ṣé Kòròdú ò wá jìnnà jù bó ni ó ṣe dé. kò máa jìnnà kò máa síbi tó máa jìnnà mọ́ sí i ibì kan ò jìnnà fẹ́ni tó bá fẹ́ di láńlọ́ọ̀dù fún rẹ̀ Àgbọ̀wá mo ní under Lagos State ló wà Àgbọ̀wá láti Sábó sí Àgbọ̀wá 15 minutes ni láti drive débẹ̀ ṣe ní pé kò jìnnà rárá ibẹ̀ ní Fáṣọlá kọ́ káàpsì tó kó àwọn tó mi dà láàmú àwọn èèyàn gbé bẹ̀ ìlú gangan wà ní Àgbọ̀wá tá wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣe rí wípé kò sí wàhálà ilẹ̀ tàdé ń sọ yìí kì í ṣe ibi tó jìnnà rárá tí wọ́n bá dáṣà ó jìnnà má bá wọn dáṣà kó jìnnà ibi kò jìnnà tó bá fẹ́ di láńlọ́ọ̀dù fún rẹ tó mọ̀ pé ò fẹ́ ṣe kọ́kọ́rọ́ kú má sọ pé ibi kọ̀ọ̀kan jìnnà bá ṣe sọ nìyẹn o pé ọ̀nà Ṣàngó jìnnà o ìyẹ́sí jìnnà o gbogbo bẹ̀ kò sáyè mọ́ sí i bí àwọn kan ṣe jókòó wípé Àgbọ̀wá jìnnà tó jẹ́ wípé àtúntún rà kúnlẹ̀ yẹn ni 2 bedroom flat ti ń dúró ń bẹ̀ 3 bedroom flat ti ń dúró ń bẹ̀ kí ló tún wá kù omi wà ń bẹ̀ omi tó mọ́ dáadáa tí ò sí wà ọ̀dà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn tiẹ̀ màá tún sọ fún ẹ wípé òní ìdí àti tún lọ mú táǹkà kan wá kó gbómi wá àti ṣe bó o síbẹ̀ fún ẹ ṣe rí pé ìrọ̀rùn ní gbogbo ẹ̀. ìrọ̀rùn ló bá dé ní Dreamland Garden Estate àti ní Dreamland Properties fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ sanwó díẹ̀díẹ̀ ṣé ó dìgbà tí wọ́n bá tó sanwó tán kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ wọn. ohun tó ṣẹlẹ̀ ní wípé tí ẹ bá ti sanwó yín a máa fún yín nílẹ̀ yín bẹ́ẹ̀ bá tiẹ̀ sanwó tán torí àwọn kan wà kó ṣe pé ẹ máa gbélẹ̀ náà ṣùgbọ́n ó dàbẹ̀ ní wípé ẹ sọ ẹ bá ti sọ 75% yẹn àwọn míì ò ní sọ débẹ̀ tó ti sọ fún wa wípé ká fáwọn nílẹ̀ àwa fẹ́ bẹ́ẹ̀ mọ̀ torí a ti fún wọn o a mọ̀ pé wọn lè gbélẹ̀ lọ ṣùgbọ́n òun sanwó ẹ̀ tán báyìí ni mò ń sọ fún ẹ bí mo ṣe ń sọ yìí a máa fi ilẹ̀ lé ẹ lọ́wọ́ ni tí ò sí wàhálà. ọ̀rọ̀ lé ń kọ́ fún àwọn tó bá fẹ́ ra lé ṣó dìgbà tá a bá san gbogbo irú ẹni tó bá fẹ́ ra oníyàrá méjì ṣó dìgbà tá a bá san gbogbo owó tán kí ó tó di pé a bọ́ sílé wa gba kọ́kọ́. àyẹ̀wò tó ṣẹlẹ̀ ní pé àwọn yẹn àyè fún wọn ní bíi 75% torí pé wọn ò lè gbélé kúrò ń bẹ̀ àyè fáwọn yẹn láyè láti san. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ ilẹ̀ ló bá rà sanwó ẹ̀ tó bá fẹ́ san cash àti san fún yín pẹ̀dínwó wà tó bá dẹ̀ yẹ kó fẹ́ máa san díẹ̀díẹ̀ náà ni tó bá ti san ọdún kan ló máa fi san ẹlòmíì gan tó tiẹ̀ jẹ́ wípé ó ń san díẹ̀díẹ̀ kò pọ́dún kan tó fi san tán. a ní ẹjọ́ mọ́mì wa nítorí mo fẹ́ tètè ṣe kò sí wàhálà ó san tán báyìí wọ́n dẹ̀ fún nílẹ̀ ni. àwọn tí ò wá sí lórílẹ̀‐èdè ńkọ́. gbogbo wọn pátá àwọn tó wà ní Europe tó wà ní London tó wà ní America ní gbogbo aláwọ̀ dúdú tí ò ń ṣe bíbá gbogbo wọn náà bá wa dòwò pọ̀ kódà ní Kaduna Kánò ní Àbújá wọn bá wa dòwò pọ̀ àwa la mọ̀ bá ṣe bá wọn ṣe tó bá ti sanwó wọn gbogbo oníkálùkù wọn tó bá wálé ẹlòmíà lóhùn ní ẹni tó bá ṣojú òun bíbá tó bá ti lẹ́ni tó trust kò sí wàhálà ńbẹ̀ kó máa bọ̀ tó bá dẹ̀ jẹ́ pé wọn náà ló fẹ́ dé fún rẹ̀ tó fẹ́ máa sanwó kó tó dé obìnrin kan tiẹ̀ wá ó ní ìgbà tí mo kọ́kọ́ ń ṣe mọ́mì orúkọ yín ni mo kọ́kọ́ wò pé madam Ṣàjẹ́ mi ò gbọ́ orúkọ wọn kó bàjẹ́ mi mọ̀ pé ìlú ara yìí jẹ́ mo fọkàn kan ṣe ni ó ń dúpẹ́ léni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà tó jẹ́ wípé ọ̀rọ̀ ilẹ̀ yẹn ló jẹ́ ká wá close tán wà lókè òkun nígbà tán rí pé. kábà wá fẹ́ rí yín ní Dreamland Garden Estate ibo láti lè rí yín. ọ́fíìsì wa ò tiẹ̀ jìnnà a wà ní Adékúnlé ní 205 Abat Macaulay bẹ́ẹ̀ níwájú Pàǹtí police station ibẹ̀ lọ́fíìsì wa wà. nọ́mbà wa fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ tó bá jẹ́ wípé Yínká lè fẹ́ bá sọ̀rọ̀ ẹ pé 070 92 57 88 80
tó bá dẹ̀ jẹ́ pé Tóyìn lẹ fẹ́ bá sọ̀rọ̀ 08086094397 tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ lẹ fẹ́ bá sọ̀rọ̀ 08084488905 ṣẹ́rípà àpọ̀ iléeṣẹ́ wa mo ní ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé ìrọ̀rùn ní tó bá dẹ̀ jẹ́ pé èmi gangan lè fẹ́ bá ẹjọ́ ẹ má fúláṣì gbogbo nọ́mbà tàbí olóríire níṣẹ́ ní kẹ́pẹ́ wá bẹ́ẹ̀ kẹ́tẹ̀ wá lágbo ká máa dá yín lóhùn pé iye báyìí ni kẹ́yìn náà máa sọ pé ẹjọ́ àbọ̀ lọ́fíìsì yà ń kówó ohun tá a fẹ́ nìyẹn má fúláṣì nọ́mbà tí madam ṣàjẹ ìyá àrọ̀rùn 08090911836 ṣe rí gbogbo nọ́mbà yẹn ẹ̀yin kọ wọ́n sílẹ̀ ẹ pè wá lórí aago a máa dá yín lóhùn. mo ní ìrọ̀rùn ní ìrọ̀rùn ní ìrọ̀rùn ní ìrọ̀rùn ní ìrọ̀rùn ní ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé lọ́la iná àtẹ náà. tó Ọlọ́run máa gbà fún wa fún gbogbo ẹni tí ó bá ń gbàdúrà láti jẹ́ láńlọ́ọ̀dù tí ò fẹ́ sí kọ́kọ́rọ́ kó nítorí pé àlè kékeré akàn tí ò nílé lórí lágbára Ọlọ́run kọ́dún yìí tó parí Dreamland Garden Estate àti Dreamland Properties wọ́n ní kẹ́yìn náà kẹwàá ra ilẹ̀ láti fi kọ́lé yín fẹ̀yìn tẹ́ bá ti fẹ́ ra ilé wà ilẹ̀ wà ṣé gbogbo ẹ ti wà ńlẹ̀ gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ o bàbá ti mówó dé gbogbo ẹgbà yìí ní ọjà rèé owó rèé kọ́kọ́rọ́ rèé sí ọ̀fọ̀ gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ gbogbo ìwé ti wà ńlẹ̀ tó òun náà lẹ ti gbọ́ òun wọ́n ní ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé tó ẹ̀yin ń ṣe ọ̀rọ̀ lé àwa náà ń ṣe ọ̀rọ̀ ọ̀dà Infinity Paint wọ́n ní kí n gbé fún yín Infinity Paint wọ́n ní gbogbo bí ìrọ̀rùn ṣe ń bá gbogbo ẹ̀ dé ní Dreamland Garden Estate kẹ́ máa fi Infinity Paint kẹ́ máa fi kun ilé yín ní Dreamland Garden Estate. ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná o ọwọ́ yín á máa ròkè sí ni lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ o bí Dreamland ṣe lọ òkè tẹ́yìn náà lọ òkè kò sí ìtọ́ máa jábọ́ nù wá lágbára Ọlọ́run ojú òní tí. àmín. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. tó ẹ káàbọ̀ padà sórí ètò Oyinmomo látọ̀dọ̀ dókítà mọ̀ pé a ti rí ọgbọ́n púpọ̀ láti fìdí mú torí a gbọ́dọ̀ sọ pé ọgbọ́n kan tàbí òmíì àìsàn tí ò gbóògùn Ọlọ́run ní fi ṣe wá o àní rógun àìsàn àjàkálẹ̀ àrùn kò ní wá sí ilẹ̀ wa yóò mọ rìn jìnnàjìnnà ni kò ní wá sílé wa kò ní fọ́dẹ̀dẹ̀ wa ṣe bùgbé agbára Ọlọ́run àìsàn tí ò gbóògùn Ọlọ́run mọ̀ ní fi ṣe wá o àmín tó ẹ̀yin èèyàn wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wípé ó fún wa ní ètò ti tòní ó fún wa ṣe kì í ṣagbára wa o ṣùgbọ́n nítorí agbára ti Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa òun náà ló jẹ́ kí ètò òní kí ó ṣe é ṣe bí ó bá fún wa lóhùn kí la fẹ́ sọ bí ó bá fún wa lọ́gbọ́n kí la fẹ́ ṣe ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ ẹ̀yin èèyàn òun náà ló jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe é ṣe lónìí ẹ bá gbàgbé ní ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ akọ́tún ètò Oyinmomo yóò tún máa wá sí ojú ìwòran yín adúpẹ́ pọ̀ fún ìfẹ́ tẹ́ni sí wa ìfẹ́ tẹ́ni sí wa ò ní bàjẹ́ lágbára Olúwa ayọ̀ àti ìdùnnú ni a tún fi pàdé Olúwafẹ́yìkẹ́mi lórúkọ tèmi Olúwa ó máa fi ire kẹ́ gbogbo wa o ó dàbọ̀. Oyinmomo, 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 Oyinmomo.